Education, they say, is the best legacy you can hand over to a child to lay a foundation for a quality future. That is why all parents are enjoined to register their children at Tawab Nursery and Primary School as well as Tawab High School, especially established in a serene and conducive learning environment to bring about qualitative education for the emancipation of your child. Tawab Group of Schools can boast of standard classrooms, well-equipped science laboratories, adequately stocked library, up-to-date ICT room, modern sporting facilities, including home away from home boarding facilities under the supervision of qualified and dedicated teaching staff. All these and many more are what your child will enjoy at Tawab Group of Schools. Register your child today at Tawab Nursery and Primary School as well as Tawab High School, located at number 1/7 Shegun Wahab Street, Ijebu, Ikotun, Lagos. For inquiries, please call 080-3410-4955 or 080-2573-0729. Website www.tawabprivateschools.com. Tawab Group of Schools, building tomorrow's leaders today. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ajibetilai. Shalafialewa. Adúpẹ́ f'Ọlọ́run. Dadalewa. Salam salam. How are you? Ẹ pẹ̀lẹ́ sà. Shidalewa. Adúpẹ́ o. Kurin. Yes sir. Dada. Jókòó. Gbogbo àwọn ará ńkọ́. Alhamdulillah. Ọlọ́run máa fi sọ̀rọ̀ sọ wa. Allahumma Yóò amin. máa dáàbò rẹ̀ bò wá. Amina ya Allah. Àmín Àbúrò ìṣe wa tayá tọmọ. Amina ya Láti Allah. tóbi Ọlọ́run ní ká kó lórí wa. Àmín àmín. Ìṣọ́ rẹ̀ tó ní nǹkan tó dùn Ọlọ́run fi máa dáàbò rẹ̀ bò wá. Amina ya Allah. Gbogbo àbúrò pátápátá yẹn. Àmín Ẹ ṣeun. Ẹ kúrin. Ẹ kúfẹ́. Ẹ ṣeun Alhaji. Ẹ kúlé. Ṣe dáadáa la bá yín. Alhamdulillah. A mọ̀ wá dáadáa náà. Àmín ya Rabbi. Ẹ ṣeun ẹ kú ìfẹ́. Ọlọ́run. Ẹ kú àdótì. Ọlọ́run. Ẹ kú ìtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ìjọmọ ìyá kan náà jù báyìí náà lọ. Ọmọ ìyá ní Islam, ọmọ ìyá tá tún jọ ṣe kéékèèké tá jọ dàgbà débi tí Ọlọ́run ní àjọba dé, kó jẹ́ kí gbogbo àjọba débi tí ó dáa. Fún ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá lójú móhùnmáwòrán ti Yorùbá Lágbà online television lórí YouTube, Alhaji Mumin Abolade Ọláòṣèbìkan, aláṣẹ Deep Prime Crown Limited, àwọn ni mo wà pẹ̀lú wọn yìí. Ọmọ ìyálà wa, olùkú mi làwọn. Tẹnu fífọ́ kọ́ tètè bọ̀lì kọ́, ọ̀kan nínú olólùfẹ́ mọ́tàgbà mọ́lẹ̀ làwọn ṣe. Ẹ ti mọ̀ wípé wọ́n wà nínú platform Yorùbá Lágbà, èyí tí à ń lò láti fi ṣe àtìlẹ́yìn fún amóhùnmáwòrán tiwa náà ní online. Eléyìí tí ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa wo àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan. Ìrìn àjò ẹ̀lẹ́mbẹ̀ún èyí tí mọ́tàgbàmọ́lẹ̀ ń ṣe lọ sí ọ̀dọ̀ àwọn olólùfẹ́ náà ni ó gbé wa dé ọ̀dọ̀ Alhaji Mumin Abolade Ọláòṣèbìkan. Ẹ̀ǹlẹ́ sà o. Káàbọ̀ sà. Gbogbo àwọn tí wà ní Benin Republic wọ́n ní ká máa kí yín. Wọ́n ṣe gan-an. Gbogbo àwọn tí Yorùbá Lágbà platform, àwọn tó wà ní Amẹ́ríkà, tó wà ní Italy, tó wà ní London, tó wà ní Dubai, àwọn ti South Africa, àwọn ti Togo, àwọn ti Ghana, pàápàá jùlọ àwọn ti Benin Republic, gbogbo wọn náà wọ́n ní ká máa kílé. Ojú òní tiwa. Ẹ̀yin náà ẹ bá mi dákọ yín fún àwọn tí wọ́n ń wò wá, kẹ̀sì jẹ́ wọ́n mọ̀ bí àṣejọ jẹ́. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل وسلم وبارك وترحم على سيدنا ومولانا محمد آتت رضا وإذا رديت آتاك أنت من ما في علمك وسنته وعدد واتات حلم من الشهوات جماع من كتابك والتبصر يتبع عزة إن نحن ننزل سكنا وإنا له لافتون. اللهم افتح لنا كتابك وسنة نبيك وباطن وظاهر ورزقنا من المقدس اللهم آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Orúkọ mi ni Alhaji Abdulmumin Abolade Ọláòṣèbìkan Al-Adabiya, aláṣẹ àti olùdarí The Prime Crown Limited, The Prime Crown Motors. Ẹ kú àdótì. Ẹ kú àdótì gbogbo gbà. Ọlọ́run ní fi yín sílẹ̀ ńgbà kankan. Ojú òní tì yín. Ẹ rí pé mo ní kẹ́ kí àwọn tí wà nínú platform Yorùbá Lágbà. Ní ọjọ́ tí mo ṣe introduction yín sínú ilé yẹn,
mo wá lọ mú fi ibi tí mo ti kì í nínú rẹ́kọ̀dù mi fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ mo fi back ẹ̀ up. Allahu Akbar. So inú àwọn èèyàn dùn pé somebody like you ó wọlé sínú ibẹ̀ yẹn. Astaghfirullah, astaghfirullah, astaghfirullah. Kẹ́lẹ́ mọ̀ pé àwọn èèyàn bó ṣe ń lọ wọ́n ń tẹ̀lé. Ó wá tó bí ijọ́ mélòó kan. Ìjọ́ kan wọ́n ju nǹkan kan wọlé ó dà pé delete message náà sínú platform yẹn. Àwọn èèyàn wá pè mí ó tẹ̀yàn mẹ́ta tó pè mí nínú platform yẹn pé Alhaji yẹn kí ló dé tí wọ́n sọ̀rọ̀ pé ẹ ti introduce wọn wí nǹkan kan ṣe mọ̀ pé mi dẹ̀ sọ pé ẹ kì wá wọlé wọ́n wá expect ìkíni yín so ìkíni tẹ́ ẹ̀ wá kí wa nínú platform yẹn ẹ mọ̀ kí a báyìí. A kí gbogbo lé o, a kí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tó wà nílé, a kí gbogbo àwọn àgbàlagbà, a kí gbogbo àwọn bàbá imam Ratibi ni a kí yín, gbogbo àwọn imam Jami a kí gbogbo yín o, a kí gbogbo àwọn àfáà ńláńlá, àwọn àfáà tí pé àwọn máa ń jókòó nílé ni, àwọn àfáà tí wọ́n ń gbà yẹn lẹ̀ ni, àwọn àfáà tí wọ́n ń tún rí ọlọ́gbìn ní ìṣe ni, àfáà akọ́mọ́ńkéwú, àwọn àfáà oníwàásí gbogbo yín pátá la kí o, a kí àwọn gbogbo àwọn apá kejì wa náà, bẹ́ẹ̀ la kí àwọn oníṣẹ̀ṣe, àwọn astrology tó wà nílé náà ni o, astromọ́tì ni o, gbogbo yín pátá la kí, bẹ́ẹ̀ ni a kí àwọn oníṣòwò nù wa, a kí àwọn kátàkárà, a kí gbogbo àwọn nù wa, àwọn oníṣẹ̀jọba nù lọ àfihàn sílẹ̀ láìkí o, gbogbo yín la kí, àwọn àgbàlagbà tó jù wá lọ a kí yín, àwọn tá a jọ jẹ́ akẹgbẹ́ a kí yín, àwọn táwa náà fi ọdún kan àbíjọ́ méjì àbíjọ́ kan jùlọ gbogbo yín la kí o, kọ́lọ́run bá wa kí ju bá a ti kí yín lọ, kọ́lọ́run bá wa ṣe dáadáa fún yín. Ẹ ṣeun, ẹ kú àgbà sílẹ̀ mọ́tàgbà wọn lẹ̀. Òbí ni kò tó ń wo ni, gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà nílùú Lomé lọ́hùn tẹ́ ẹ bá wa mójútó mọ́tàgbà mọ́ Alhaji Nurudeen Akínṣọlá, a kí yín o, kọ́lọ́run bá wa kí yín, ẹ kú àmójútó wọn, ẹ kú àlejò wọn, ẹ kú gbà láàyè wọn, gbogbo ibi tẹ́yin náà bá dé láyé Ọlọ́run bá wa gbà yín láàyè o, Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Mo sọ síwájú òtó ni òbí ni òtó ń wo ni, ẹ̀yin ló ń wo ní mọ́tàgbà mọ́lẹ̀ lásìkò yìí, a rí ọwọ́ àánú yín lára wọn, a rí ọwọ́ àánú yín lára wọn, Ọlọ́run bá wa dúpẹ́ fún yín, Ọlọ́run bá wa san yín lẹ́san dáadáa. Ẹ̀yin lẹ́ ń wo mọ́tàgbà mọ́lẹ̀ báyìí kájọ́ pé àwa la bí òbí ni òsì tó ń wo ni, ẹ̀yin kọ́ náà bá ké o, tóbi tó ń wo ni ò bá ń wo ni, òbí ni ò ní wúlò gan-an, nítorí ò ní wúlò, Ọlọ́run ní dọ̀rọ̀ ti yín náà rò, Ọlọ́run bá wa dúpẹ́ fún yín, Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín, gbogbo ibi táwọn ìṣòro tí yín náà bá dé Ọlọ́run jẹ́ wọn mọ bá àánú pàdé o, gbogbo àwọn ọmọ tá a ti bí tá a ti sọ wọ́n ló kọ rẹ̀ ó náà ní jẹ́ wọ́n padà sọ wá náà lórúkọ burúkú, ọlá ọpọlọ ńlọlọ́run ọlá ìnìkò Ọlọ́run kan ṣòro, gbogbo ẹ̀yin tẹ́ wà nínú mi pátá, gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá Benin Republic gbogbo yín láti kí o, kọ́nà ọba kí yín, Olúwa tó ní wá kó bá a dúpẹ́ fún yín, kó lọ́ mọ́ fi ẹnìkan kan sílẹ̀ láì kí ni gbogbo yín o, àfi kó lọ́ bá a dúpẹ́ fún yín lórí Alhaji Nurudeen Akínṣọlá mọ́tàgbà mọ́lẹ̀ 1, kó lọ́ bá a dúpẹ́ fún yín lórí wọn. Ẹ ṣé, ẹ kú àgbà sílẹ̀, ẹ kú tọ́jú, ẹ kú gbà láàyè wọn, Ọlọ́run bá gbà yín náà láàyè o. Àtàwọn tá a wọ tó wà káàkiri àgbáyé, London, America, Italy, Australia, Qatar, Saudi Arabia, South Africa, Togo, Ghana, káàkiri gbogbo àtàwọn tá a wọ Nàìjíríà káàkiri, Côte d'Ivoire, gbogbo Ọlọ́run bá dúpẹ́ fún yín, Ọlọ́run ṣe nìkan kan lẹ́san rẹ̀, gbogbo ibi tí ẹ ti ran mọ́tàgbà wọn lọ tá a ti ń kún wọn láti jẹ́ àti mú ní bí iléeṣẹ́ ó ti gòkè ní ìlọsíwájú iléeṣẹ́ ni Ọlọ́run mọ́sá jí káwọn náà. Ẹlòmíì fẹ́ gbọ́ pé bí ń pa mí. Allahu Akbar. Ebi kẹ̀. Ní àyíká ètò kálukú ti ń kún mọ́tàgbà mọ́ ìlú mọ́sá kan nìkan kan lọ́wọ́, Ọlọ́run dúpẹ́ fún gbogbo wa, Ọlọ́run gbogbo wa lọ́wọ́, káwá fẹ̀mí gígùn láyé wa tàláfẹ́ ra kàfìgbáyé wa, Ọlọ́run fi wá búra wa o, kó mọ̀ jẹ́ àmà padà síbú, kó mọ̀ jẹ́ àmà padà sígbà, òní wa ti ń da àti ránà náà kó mà tún da, ọlá Olúwa mọ́sá àjò da, àtúbọ̀ tẹ́nì kankan Ọlọ́run jágúnlẹ̀ síbi, Ọlọ́run dákun ṣàánú wa o, mọ́sá gbà o, ọba dákun ọba jọ̀ọ́ ni ọ́, gbogbo nǹkan tí Ọlọ́run mọ́sá gbà, Ọlọ́run dákun ọba jọ̀ọ́ ni ọ́, ọba dákun ni ọ́, ọba dákun ni ọ́, ọba jọ̀ọ́ ni ọ́, Olúwa mọ́sá gbàdúrà wa, Ọlọ́run mọ́sá gbàdúrà wa, mọ́sá gbàdúrà wa, mọ́sá gbàdúrà wa, Masha Allah la quwwata illa billahi, Masha Allah la quwwata illa billahi, Masha Allah la quwwata illa billahi. Ní àkọ́kọ́ mo tọrọ àforíjì, ṣé ẹ mọ̀ pé ilé ayé yìí bí ìlú gangan ni, Bẹ́ẹ̀ni, ojú tó bá kọ sí ẹnìkọ̀ọ̀kan ẹ̀yin ni ó kọ sẹ́lòmí. ní téèyàn bá wá níwájú yẹn lèyìn ò fi máa sọ̀rọ̀, ẹni tó bá wà lẹ́yìn nítorí lẹ́yìn yẹn lòun ò fi máa sọ̀rọ̀. Àkọ́kọ́ mo tọrọ àforíjì, kìí ṣe ti ìjọra ẹni lójú, Àwọn náà mọ̀. kò dẹ̀ kí ń ṣe ti ìgbéraga, mi ò kí ń fẹ́ inú àwùjọ tí màá wà tí mi ò ní lè participate, ìyẹn ló fà á. Ìjọ́ tí mo delete message yẹn máa fẹ́ máa follow, mo ti ń travel níjọ́ yẹn, mo ti wọ̀ mo wọ́n pé tí má ti send message yìí, message tí mo dẹ̀ send
mo ti kọ́kọ́ gbọ́ message pé àwọn èèyàn fẹ́ béèrè question lórí message yìí o wow wọ́n wá rí pé mo ti kó lórí platform mi ò sí online mọ́ kí n má lè reply àkọ́kọ́ nìyẹn okay bó ti ẹ tí ìbá sọ fún bọ́ bí ẹ ti béèrè inú mi dùn bí ah ẹ ti béèrè àwọn èèyàn pé àwọn tó pè mí náà wò ó tọrọ àforíjì láti wákàtí ọ̀rọ̀ rẹ̀ mọ̀ rí ọwọ́ wa ó yẹ pé àwọn ò kí ń gbélé no ọ̀nà pọ̀ wa náà ní yóò yé wọn àlọ́kọ́nà máṣá ṣe ní ìrọ̀rùn fún gbogbo ẹ̀dá kan tọrọ àforíjì lórí yẹn mo kí gbogbo lé mo kí gbogbo àwọn bàbá wa mo kí àwọn ìyá wa mo kí àwọn ẹ̀gbọ́n wa mo kí àwọn tá a jọ jẹ́ akẹgbẹ́ mo dẹ̀ kí àwọn tí àwọn náà tó jùlọ àwọn náà tó jùlọ ó wà bẹ́ẹ̀ mo kí àwọn oníṣẹ̀ṣe ni àwọn astrology ni astromọ́tì ni gbogbo àwọn tó wà nù mọ̀ láyé kọ́mọ̀ tí wàá sọ gbogbo àwọn bàbá wa nínú Islam àbí o àwọn bàbá wa sheik àwọn bàbá wa Fadilat mo kí àwọn bàbá wa imam gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n mọ̀ pé ẹni Ọlọ́run làwọn gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n mọ̀ pé ẹni Ọlọ́run làwọn tó yẹ pé ẹni Ọlọ́run sì ni wọ́n gbogbo àwọn tó lọ́n gbéṣẹ́ lọ́lọ́ mo kí gbogbo yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. ọ̀dọ̀ Alhaji Mumin Abolade Ọláòṣèbí kan ni mo wà aláṣẹ the Prime Crime Limited bó ti rí òní wọn ti wí yẹn ṣé mọ̀ pé èmi nílẹ̀kùn tó ṣí sínú tó ṣí síta ìkíni èyí tí mò ń ṣe káàkiri wá sí nígbà tí mo wálé yóò mọ ṣàfihàn ta ni èmi gangan níbi tí mo ti wá ẹ̀ṣẹ̀ léní yóò mọ ṣàfihàn irú àwọn èèyàn wo gan ni mo ti bá pàdé nú ayé nítorí pé tí ò bá sí àjọṣepọ̀ tọ́lọ ní kó dán mọ́rán ṣe ẹnìkan kan lè dédé pòun fẹ́ yà sí bínsìn kó sì wá ga kámẹ́rà lé Alhaji Mumin Abolade lórí bó ní ti ń bọ̀ kí ni ó pọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n aláìfẹ́ àti àjọmọ̀ ṣe bọ̀ òun náà ló bí gbogbo eléyìí ìgbéraga kọ́ lóòótọ́ èmi lèmi mọ Alhaji Mumin kódà láti fi wọ́n sínú platform pé gúrùpù kan àwa háàdì wọn síbẹ̀ àtọ ẹja dúpẹ́ fọ́lọ́run ibi tá a ti ń wo Ọlọ́run mọ́ fi hàn wá èèyàn kan tí ò ṣe bẹ́ẹ̀ ráyè l'Alhaji Mumin Abolade Ọláòṣèbí kan mo ní wọn lọ́wọ́ tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí ì bá ṣe ìfẹ́ Ọlọ́run ni wọ́n fi lè wò pé ẹja wo tí ń lọ ń bì káà náà wí nǹkan kan kò sáyè rárá wọ́n gba ìfàfọ́ Ọlọ́run látara mọ́tàgbà mọ́lẹ̀ náà kò sí nǹkan méjì ju pé ọ̀rẹ́ wa yìí bóòlù náà ṣe jẹ́ èèyàn ọ̀rẹ́ wa yìí tá a bá fi ń tá a ní tá a bá fi support ẹ̀ òun náà mọ̀ rí ọ̀nà àbáyọ èmi nígbàgbọ́ pé tí gbogbo yín tẹ̀ fi ń ṣe náà nìyẹn pé èyí tá a tún nínú àwọn tó jẹ́ entertainer báwo lòun ò ṣe ní jẹ́ èèyàn iná ní support tí a ti ń fúnra wa bọ̀ láti ẹgbà tí mo ti ń ṣe à ń launch nǹkan à ń launch rẹ́kọ́ọ̀dù à ń launch group tá à ní rí jẹ́ èèyàn mẹ́ta lọ èèyàn mẹ́rin tá a fi wá dẹni tí ń gbé launch kaná táwọn ń rí táwọn akó àga bíi 21 dozens tí ò tún táwọn èèyàn jókòó mọ́ àjọ bẹ̀rẹ̀ látòrí èèyàn méjì orí èèyàn kan orí èèyàn mẹ́ta wọn fìjọ́ kan sá padà sẹ́yìn rí Ọlọ́run ọba ò ní fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan Ọlọ́run kò ní fi yín sílẹ̀ èyí tí mo dẹ̀ tún wá wálé yìí náà Ọlọ́run ṣe ní okùnfà oríire èyí tí yóò ní bàjẹ́ yóò mọ ga sí yóò wá fi ṣe okùnfà oríire fún èmi náà òkè àgbà tí gbogbo yín dìrọ̀ mọ́ pé wọn náà ogun ni èèyàn náà ní í ṣàánú èèyàn Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ àwọn support àwọn ọ̀rọ̀ àmọ̀ràn pátágbà mọ́lẹ̀ má kánjú àkókò náà èmi náà kọjá àwọn ọ̀rọ̀ yẹn kò sí kánjú kankan níjọ́ Ọlọ́run bá lóun dé níjọ́ ni ò sì dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbá lè kún là ń fẹ́ ṣáájú àjẹun àwọn ọmọ wájú wọn wọṣọ ní níjọ́ aláyé ti dá ilẹ̀ nìkan ti mọ gàjẹ nìkan lọ bàbá ti ń wọ àwọn tó jù wá lọ káàní ọmọ wọ àwọn tí wọ́n tó ń wọ àwọn náà pé Ọlọ́run jẹ́ dàbí lágbájá àkó lórí àwọn ọ̀rọ̀ àmọ̀ràn yẹn ìyẹn náà látún bá dórílẹ̀-èdè ibi tí a wà yìí ẹ wá bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn torí bá a bá lọ bá náà téèyàn bá rí ibi dé sí bí n tí Alhaji Àdáyé náà sọ oníbẹ̀yàn bá lọ bẹ́ẹ̀ tí ò bá rí ibi dé sí ìyàwó àtọmọ ọ̀sẹ̀ méjì pẹ́ pọ̀ yóò ti padà bí ẹ ti ní tó fi wà mẹ́tọ́dún mẹ́ta fi pé àwọn èèyàn rẹ lórí jókòó tì ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn. kí Ọlọ́run bá wa dúpẹ́ fún gbogbo wọn gbogbo ibi táwọn náà bá ń dé láyé ọlọmọṣẹ bá wa gbà wọn láyé. àmín àmín. gbogbo tó wá jẹ́ dùnú tí yóò mọ òun náà làwọn ọmọ téèyàn bí. Allah.
gbogbo ọmọ tá a ti sọ lóko rẹ̀ wọn ò ní padà sọ wá lóko. àmín Ọlọ́run, àmín Ọlọ́run. Ọlọ́run wọlá kó ń lọ lọ́run yóò mọ̀ bá wa dúpẹ́ fún yín. àmín. Ọlọ́run wọlá ọ̀kan oṣù rẹ̀ yóò bá wa dúpẹ́ fún yín. àmín. Ọlọ́run wọlá kó náà bá rẹ̀ kó ń jọ lọ́run yóò bá wa dúpẹ́ fún yín. àmín Ọlọ́run. gbogbo ibi tí nǹkan tí yín náà bá dé láyé Ọlọ́run bá wa gbà láyé. àmín Ọlọ́run. àmín àmín. ẹ ṣé àdúpẹ́ àmọ́ lórí àfikọ́ Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Kọ́nà bá wa ṣe yín dáadáa, kọ́nà bá wa ṣe gbóyín pẹ̀lẹ́. Ibi tọ́lẹ̀ nìkan kan dé Ọlọ́run jẹ́ kó dúró. àmín náà. Ní tá à ń wò tá a rò pé tá a fẹ́ kọ́lọ́run ó ṣe ni Ọlọ́run bó ló ti wá ṣe Ọlọ́run mọ̀ṣẹ́ àbáwá ṣe wọ́n. àmín Ọlọ́run. Kó wọlá kóun ló lè ṣe kò sẹ́lòmíì ọba kábíyèsí ni. Gbogbo tí bàtà ti ń tẹ nìkan kan wá lẹ́sẹ̀ Ọlọ́run mọ̀ṣẹ́ àbáwá bomi ká ṣe. Adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ o, àmọ́ lórí Alhaji Nurudeen Akínsọ́lá Mọ́tàgbàmọ́lẹ̀. Gbogbo ògbà láì tẹ́ bá gbà láì adúpẹ́ o Ọlọ́run bá wa dúpẹ́ fún yín Ọlọ́run ní fẹ́ yín náà sílẹ̀ o Ọlọ́run ní fi yín sílẹ̀ o ẹ kú àdótì ẹ kú àdótì ẹ kú àdótì ẹ kú àdótì àmọ́ kò tó bá tún jù báyìí lọ ẹ tún ṣe fún wọn jù báyìí lọ ìyẹn tẹ́ ẹ ṣe ní adúpẹ́ wa mọ́ lórí o orí ńlá ni o kọ́nà bá wa dúpẹ́ fún yín kó bá wa ṣe dáadáa fún yín kó bá wa bẹ àpò látà sí yín náà o kó bá wa bẹ àpò mọ́ aládìí àti gbogbo àwọn tó wà ń bẹ̀ náà ni àti gbogbo àwọn tí ò tún fi wálé tajọ wọn létẹ́lẹ̀ náà ni àti gbogbo àwọn tó wà káàkiri the world tí wọ́n dẹ̀ support ní gbogbo ọ̀nà owó finance ni o owó ni o ìmọ̀ràn ni o ní gbogbo ọ̀nà tí èèyàn fi máa ń kún yàn lọ́wọ́. ẹlòmíì fẹ́ gbọ́ pé fi ń pa mí ebike kọ́nà ọba kún wọn lọ́wọ́ kọ́nà wọn fẹ̀ nìkan kẹ́rin ní gbogbo wa láti tóbi ọlọ́run ọlọ́kan sí rẹ̀ masha Allah la quwwata illa billah masha Allah la quwwata illa billah masha Allah la quwwata illa billah. ẹ ṣeun nígbà tí ẹ tún mọ bá mi pàdé lọ́dọ̀ àwọn olólùfẹ́ wa tí mò ń lọ ṣe ìrìn àjò ẹ̀ lẹ́ńbẹ̀ún sí lẹ́ẹ̀kan sí Alhaji Mumin Abolade ọmọọlá òṣèbí kan aláṣẹ àti olùdásílẹ̀ The Prime Crime Limited àti The Prime Crime Motors. ẹ̀yin tí ẹ bá ti rí rẹ́kọ̀dù fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ tẹ́ ẹ sì gbọ́ látòkè délẹ̀ rí ẹ ti mọ̀ wípé ọ̀rẹ́ la já òun mọ̀dù tí òkú lọ jẹ ẹlẹ́dẹ̀ ẹ̀gọ́ tẹnutẹnu ìmúlẹ̀mí ẹ̀ náà ni Alhaji Mumin Abolade ọlá òṣèbí kan ojú òní tí yín sá ọlá tí yín náà ní lọlẹ o nítorí pé olóyìnbó ní ó ní one good tongue deserve another gbogbo ẹni tó bá ṣe dáadáa fún wa oore là á fi san oore mọ̀mọ́ ronú pé wọ́n gbé bílíọ̀nù fún ẹ wọ́n ṣe kinní kan fún ẹ kéékèèké tí wọ́n ń ṣe fún ẹ ló gbé ọ débi tó dé yẹn tí wọ́n bá bẹ̀rẹ̀ láti ibi kéékèèké yẹn àwọn tó mọ̀ padà mọ̀ tí ó tẹ́wọ́ gbà wọn ò lè tẹ́wọ́ gbà ọ́ mo bá rà wọn tó tẹ́wọ́ gbà ọ̀tán tó rí gbẹ̀ngbẹ̀ tó wá gbàgbé ibi tí kékeré ijó òní tó tì ọ́ sókè wà ní tó ti ọ̀pọ̀lọpọ̀ ṣubú lọ́jọ́ èní ó nìyẹn o èmi ọmọ Akínsọ́lá èmi ò ní yọ lóúnjẹ ọjọ́ kan ìsìn ní gbàgbé gbogbo àwọn tí wọ́n ti dáṣọ oró mi rí nínú ayé ọ̀rọ̀ owó kọ́ ọmọ ènìyàn nígbà míì ọmọ jowó lọ Alhaji aṣọ yìí ò ní wọ̀ mí aṣọ yìí ò ní wọ̀ mí aṣọ yìí ò ní wọ̀ mí gbogbo ibi tí àwọn ọmọ yín bá wá ń tẹ̀nu ayé ilẹ̀ àánú ni o tá a bá wá rí àlè mọ́ rí ọba títí ń bá yín ṣẹ́gun bọ̀ látàárọ̀ ọjọ́ wa kéèyàn tó débi tẹ́ dé yìí kọ́ pé wọn ò bínú wọn bínú rẹ̀ apá àwọn ọ̀ka ní ọlọ́run tí òun ajápọ̀ ọ̀tọ̀ ọ̀ka yín láti ilẹ̀ wa kò ní dọ̀la kápọ̀ ọ̀tá ọ̀ka yín ọba tí ń ṣẹ́gun fún yín ọmọ ṣẹ́gun lọ ni bẹ́ẹ̀ ni ó rí àṣẹ ọlọ́run ogun innama amuru ìsà aradàṣà ayakun lálàkùn fàkùn iléeṣẹ́ yín yóò mọ gòkè ni ẹ̀ ní wálẹ̀ o bó ti rí nìyẹn o ẹ̀yin èèyàn wa nígbà tí ẹ tún mọ bá mi pàdé lọ́dọ̀ àwọn ẹlòmíì tí wọ́n jẹ́ olólùfẹ́ ti Mọ́tàgbàmọ́lẹ̀ ṣé mi máa ń sọ pé ẹni tí ọ̀dọ́ rẹ̀ ẹ̀yẹ́ mọ̀ kò lè mọ̀ tá àyẹ́ ẹ̀ mo mọ àwọn tèmi náà sì mọ̀ mi ẹ̀ ń bá wa dóńdó ọ̀tá ọlọ́ni ọmọ bá wa ṣẹ́gun wọn mọ̀ mi Àjọkẹ́ àbí ọlọ́ni ọmọ bá wa ṣẹ́gun àwọn ọmọ táwọn rẹ̀ la mọ̀ ìgbájú táwọn àna làwọn ń wò ẹni tí máa ń pẹ́ gan wọn kàn ń pẹ́ gan ọkàn ń pẹ́ gan ni ọlọ́run ló dé mi bẹ́ẹ̀ mi ṣe rí kì í sì ṣe mọ́ lo tèmi lọ mò ń lò lọ yẹn ojú òní tiwa ìdùnnú àtayọ̀ ní fi bá yín lórílẹ̀‐èdè Benin Republic ṣé mo ń ṣèlérí pé ẹ̀yin ti London ẹ mọ̀ retí mi ẹ̀yin ti Amẹ́ríkà máa dé bẹ́ẹ̀ ẹ̀yin ti Dubai mo ń bọ̀ ẹ̀yin ti South Africa mo dé tán ṣé wàá rẹ̀ ẹ̀yin ti Ghana Togo mo ti sún mẹ́yìn ọkọ̀ tí ń wọ̀ tí ń fi dé Togo láti Benin Republic ẹ̀yọ̀ kan ni ṣé wàá rí Ghana mo dé tán bẹ́ẹ̀ ṣe retí mi ẹ̀ lágbára Ọlọ́run ẹ̀yin ti Côte d'Ivoire màá gúnlẹ̀ ọdún yìí ni ìrìn àjò tọ̀dọ̀ yóò di next year lágbára lọ́wọ́ Ọlọ́run là ń sọ fún kì í ṣe èèyàn ẹ ṣé mo dúpẹ́ o.
ojú òní ti wà o Àjọkẹ́ kí àwọn tiẹ̀ kí wọ́n. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí móhùnmáwòrán ti Yorùbá Lágbà TV pé ẹ ṣé o. Kí Aláàjì mú mi dáadáa kí dádì ká ṣàdúrà fún ẹ. Mo kí yín sà, mo kí yín ní ọ̀pọ̀lọpọ̀ pé ẹ ṣé sà. Ọlọ́run jẹ́ lára báràkà ní àlùbáríkà. Ọlọ́run ó ṣe ọlọ́mọ tuntun jálẹ̀. Ọlọ́run jẹ́ kó orúgbó ẹ̀ lò. Ọmọ aráyò ní pẹ́ tògótògó. A ti mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ ní mòpin ayé ẹ̀. Ọmọ aráyò ní dógó lọ́wọ́ o. Wà á gbélé ayé ṣe rere. Wà á gbélé ayé ṣe rere. Wà á gbélé ayé ṣe rere. A ní sunkún lórí ẹ̀ o. A ní mọ̀sáré ẹ̀. A ní káwọ́ lérí káfẹsẹ̀ jẹ́ lórí ẹ̀. Ọlá àti tóbi Ọlọ́run. A ti ṣọ́ lórúkọ rẹ láyé òní sọ wá lórúkọ burúkú. Ọlá àti tóbi Ọlọ́run. Ọlọ́kan oṣù rẹ̀. Ọlá mẹ́rin. Wà á rógbó ẹ lò. Wà á rógbó ẹ lò. Ọlọ́run oníṣẹ́ ọlọ́mọ ìbànújẹ́ fún wa wá ṣe ọlọ́mọ ọdùnnú oníṣẹ́ ẹrú ẹgbẹ́ o ò dẹ̀ ní sí wọn láyé bí a kì í máa ṣe ọlọ́lá kò wẹ́tá ilẹ̀ Aláàjì bá ń ṣàdúrà fún àwọn ẹgbẹ́ ẹ̀ náà àti wọ́ àti gbogbo àwọn ẹgbẹ́ àti Aisha àti Grace gbogbo yín lẹ́rùgún àti Balikis gbogbo yín lẹ́rùgún yín lò gbogbo yín láti mọ̀ bẹ̀rẹ̀ ayé yín àní mòpin ayé yín a sì ní káwọ́ lórí káfẹ́sẹ̀ yẹn lórí a ní sunkún lórí yín o ọlágbára 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 àti yáyín náà tó jẹ́ ìyá àdùn tó jẹ́ ìyàwó àlùbáríkà lédè wa Ọlọ́run ní jẹ́ kó ṣiṣẹ́ yóò jẹun ọmọ yóò jèrè ọkọ yóò sì jẹun ọmọ Ọlá tí tóbi ọ irun kò dógbore kò ní wù lórí ẹ̀ Ọlá tí tóbi Ọlọ́run akí Aisha kọlọn bá mójútó ojúbùtú wa lọ bí a kì í máa ń ṣe ọlọlá kò wáta ọlágbára 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 láwọlá wọlá kò wáta ìlàbílà gbogbo wa. àjẹpọ̀ tí mo bínú. àbúrò ọtí ń bínú. bínú sẹ. kí n gbogbo eléyìí. àlọ́ ti ń bínú. yé bínú. ẹni agbójú ọkùnrin òjò ní agbá. inú tí okùn fọ́. Ajítò ní ẹ pápá rẹ̀ dà kẹjọ ọmọ jẹ́ Ajítò ní ẹ pápá rẹ̀ dà. Iná mẹ́mọ́ jẹ́ ń kú ikú mi ọ̀dá lásìkò yìí ẹ wo mẹ́ta ni wá ọmọ ìyá àwọn méjì ti kú èmi nìkan ló ń bọ̀. ìbá bèrè ẹ̀ nílò ẹ̀ tẹni tá à ń wí ìbá fẹ́ fọwọ́ òkun nílẹ̀ ẹyẹlé ni kí wọ́n wá wọn já sí látàǹpàkò jẹ́jẹ́ ẹyẹlé bá ti kan gẹ́gẹ́ bí òká wà ní àtàǹpàkò rẹ̀ ẹlẹ́rọ tù ní ìrọ̀wọ́ rọrùn ní ọlọ́rẹ̀ bólódùmarè. ẹ ti gbọ́ o ẹ má ṣèṣe àbíkú tí solóògùn dèké. bàbá jọ̀bọ́dà.